àwọn akẹ́kọ̀ọ́ LAUTECH márùn-ún ṣe pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀. Ọdún márùn-ún làwọn akẹ́kọ̀ọ́ náà ti lò ní Ládòkè Akíntọ́lá Yunifásítì nílùú Ògbómọ̀ṣọ́, ẹ̀ka ìṣirò ni wọ́n sì wà. Bí wọ́n ṣe parí ìdánwò tó gbẹ̀yìn ni wọ́n pinnu pé àwọn yóò rìnrìn àjò afẹ́ lọ sí Ẹ̀rìn-Ìjẹ̀ṣà Waterfalls tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n gbéra láti Ògbómọ̀ṣọ́ láàárọ̀ ọjọ́ Wednesday, ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí. Àwọn 7, dẹrẹba Mazda aláwọ̀ funfun náà sì jẹ́ ẹnì kẹjọ. Ìrọ̀lẹ́ ni wọ́n sì tó kúrò ní Ẹ̀rìn-Ìjẹ̀ṣà lọ́jọ́ náà. Nígbà tí wọn yóò fi dé ìlú Ọ̀kíní níkọjọ́ Òṣogbo, aago bíi 10 alẹ́ ti lọ ń lù. Ó kù díẹ̀ kí wọ́n dé bíríìjì Ojútù la gbọ́ pé iná dédé ṣẹ́yọ nínú mọ́tò náà. Nítorí pé gbogbo àwọn èèyàn tí wọ́n wà láyìíká ti lọ sùn, kò tètè sí ìrànwọ́ fún wọn. Níbẹ̀ sì ni dẹ́rẹ́bà àti akẹ́kọ̀ọ́ 2 ti jóná gúrúgúrú. Àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn fijilantè àtàwọn ọlọ́pàá níbẹ̀ kó àwọn 5 tí wọn kò tíì kú lọ sílé ìwòsàn Onward lágbègbè Àgùnbẹ́lẹ́wò. Ṣùgbọ́n nígbà tí ó fi máa di ọ̀sán ọjọ́ Tọ́sídẹ̀ẹ́, 3 tún ti gbẹ́mìí mì lára àwọn tó ń gba ìtọ́jú. Alákòóso àjọ ẹ̀ṣọ́ ojú pópó nípínlẹ̀ Ọ̀ṣun, Sector Commander Henry, kìlọ̀ fún àwọn awakọ̀ láti ṣọ́ra kí wọ́n dẹ́kun eré àsápajúdé láti lè dènà ìpàdánù ẹ̀mí àti dúkìá àwọn èrò tí wọ́n gbé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.